Iyad ibn Himar al-Mujashiri hadithun tawil min mufradat Imam Muslim láàrin kan bẹ̀ Ọlọ́run sọ fánà bí pé innama ba'athtu li abteliyaka wa abteliya bika ìrìn ànàbí tí a bá ní kí mo fi sọ́nà jíṣẹ́ mọ́rí jìnnà ìfi nǹkan mí ìṣọ́rù jẹ́ ju wípé mo fẹ́ dánwò gangan wò mo fẹ́ fàdánwò kan ni wà abteliya bika gbogbo ẹ bá wá lóun ṣe tó ń ṣe ìyí fàdánwò kan ẹni tó bá tó lóun ṣe tó fàdánwò kan ojú méjèèjì ni ìrìn ànàbí gbogbo ọ̀dìdẹ lára ń tánàbí wà mú ọfọ́wọ́ta aláǹtẹ̀ẹ́lé ó ń lọ̀rọ̀ ká níjú ìyàwó kan lọ jàmáà mo kọ́kọ́ fẹ́ fi nǹkan kan rọ àwọn obìnrin àwọn ò ní gbà ó ṣùgbọ́n mo fi rọ̀ wọn ṣé ẹrọ́kùnrin tó bẹ́ẹ̀ níjú ìyàwó kan lọ tí obìnrin bá lè máa ṣàánú rẹ̀ kó rí sí pé nítorí lọ dánwò yìí tí n bá ní kí n máa sọ nǹkan ọ̀tọ̀ láyé ọgbọ̀ yìí sí ṣùgbọ́n gbogbo nǹkan ní ìfikún ọlọ́ toró ti di mìskínù nù mìskínù obìnrin wọn wà lè jẹ̀nà tó bá lè gbọ́ yé lọ bá ń pẹ́ ọkọ tó níyàwó méjì gẹ̀ǹtẹ́ èèyàn sáànú ni ìdákéjì lóbìnrin ọgbọ̀ yé sí o nọ́mà ìdá mélòó ìdákéjì lóbìnrin ọgbọ̀ yé sí ṣùgbọ́n obìnrin ibi tọ́nà ń gbé jìádì yí sí o lè tí a bá kóbìnrin 100 jọ 99 ó ń lọ̀rọ̀ mẹ́tíná máa bá ní low battery iman lókè ni o torí wípé wọ́n máa ń gbàṣẹ ìtọ́n láyé ìtàìmù yẹn in tí ó kọ̀kọ́ wá sẹ́mi wọ́n ni pé ìfẹ́ pin in tó bá lè mú ọkùnrin níyàwó lé mi kò sí fẹ̀ mẹ́ni kò sí rí bẹ́ kò sí kí ni o bó ti ẹ̀ jẹ́ pé ìṣe bẹ́ẹ̀ náà pọ̀ nú àwa náà obìnrin ọ̀ngẹ̀ tí ìwọlé tó ti súnmù sí ẹjí dánátẹ́ okay síwádà ó kùrí àbí ọ̀dá àwọn tí wọ́n já fájú ìlọ wọn bọ̀ tí sì gbọ́ oná sọ̀rọ̀ ń bọ̀ àbí síwádà ṣé ogbó epo lélẹ̀ tí lò tán ni náà lè pọ́ lúwẹ̀ lójú ọ̀bẹ̀ bí eléyìí ìsíwádà àwọn tí a mọ̀ nǹkan gán ló ń bọ̀ ókè òkèlè bọ́ kígbà àmúlà punishment lélẹ̀ yóò sáàmùlà náà lẹ́rọ pẹ̀lú kókó ogú yìí àbú ìṣìní ní kókó sọ́wàlá kéèkì nǹkan ló kúlẹ̀ sí ìfẹ́ta pọ̀ sí ẹ̀ ó ṣe kí òkèlè bọ́ ọbẹ̀ láìláìlá ẹwà bá ń domi sọ́bẹ̀ yóò kó lè pa oró yọ̀ yìí àbúṣẹ́lẹ̀ ìní yọjá kò sí wàhálà ọlọ́wọ́ sí bí ń bọ̀ ó ti kó lẹ́mì òkè kọjá débi pé ẹlẹ́ ò lè kọ̀ntú ara rẹ̀ bọ́ tó bá fẹ́ ṣe dáadáa àìdá ni ó tún já sí àṣìmọ́ bá tún ti bá fi yọ̀ sí ní ìsìn tó tún fi ebú yọjá dáadáa tó wọ́n ń dá ìdá àwọn ẹ̀dá kan bẹ̀ báwọn débi pé ọ̀tà ní wá lẹ̀ gan fún yàwó tí ń bọ̀ kìí sọ́rẹ̀ tí ò ṣe parẹ́ mọ́ ojú kan ojú kejì obìnrin tó bá lè gbà pátápátá nígbà tá ń sọ ìkọ̀rọ̀rọ̀ ara ń tàn wí ṣé ẹ mọ̀ pé kádàrà máa ń tú àṣírí kọ̀wá tó àṣírí ọ̀gá tí ń sọ fọ́ ma ṣe rẹ̀ pé yọ́ lálùbáríkà tálùbáríkà wà dé tán tọ́gà ń pè tí ọ̀rà yóò wà dáun kò sì máa máa okùn tọ́gà ọ̀sán táìmù wọ́n jọ pàdé lóde wọ́n pe ọmọ iṣẹ́ sórí àga pé àwọn tí Ọlọ́run fi hàn lẹ́nì láwùjọ wa tó jẹ́ pé bẹ́ yóò fi hàn ìyàgàn jẹ́ èèyàn nídìí iṣẹ́ pàǹtasọ nílùú ìlénì àwọn ní kíní kankankan àwọn kan ti wà rí ó ṣùgbọ́n àtàwà mọ́ lónìí wọ́n tún sọ wọ́n lójú ọgá ó kù sùúrù ẹlẹ́ àti gbàntóòtọ́ ṣùgbọ́n wọn ọmọ tàà mọ́ ọ̀yà nígbàtá àjọ ń da ogbó wọn papọ̀ táǹkẹ́ wọn ó ní tọ́lọ ń kọ mọ́ ọmọkọ̀ọ̀kan bọ̀m̀bọ̀m bí ọ̀rọ̀ nkí tó kílẹ̀ rẹ̀ akíjí máa tàlọ́dún kan ní yànà boríjà ìgbàtà ọ̀yàn boríjà ní ẹni wá mú mi lówó ní ìsìtàṣọ́ ní ọ̀pọ̀ tó kí n gbóhùn sàdúrà sọkọ́ ọ̀pọ̀ tó lọ́hun sẹ́sẹ̀ ra fóònù asáwọ́ta ọlọ́run mọ́jì ọjá mú sàánú àwọn bí mẹ́ta mẹ́rin náà wá pẹ̀lú mi
àwọn sí ọwọ́ afámi lọ́wọ́ lọ ọkọ̀rọ̀ ó ní stars ó ní ìtàn ọkọ̀ ìmọ̀ fẹ́ sọ fún wàláhí olórí àbúrò mi rà fún mi o àbúrò mi ọmọ ìyàwó ní o kìí sọmọ ìyálé o wàláhí ọlọ́lọ́ yọ dádì mi o ìyàwó kan ọ̀dá o kápẹ̀ ìyàwó kan dádì mi ni ìyọ́ jẹ́ ọkùnrin ibọ́ ọmọ ìyálé mi ní kọ̀sẹ́ntọ́ dáná wa gbogbo ọmọ tó tinú máa mi jáde ìkankan ọ̀dá ṣùgbọ́n alhamdulillah ẹni èmi kí n sọ fún wà ní ojú sí ìtí mi ó sì mú lọ báyìí ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí bàbá bá ti kú but wọ́n gbádùn kú ni wàláhí kápẹ́ wọn lọ fẹ́ yọ ọmọ ìmísìn sí ẹ̀kọ́ yàjẹ́ ó dé ní ó ní ẹlẹ́ẹ̀kejì mọ́mí àti màmá rẹ̀ ó ti rán wọn Mẹ́kà mọ́mí náà gbádùn báyìí ni ọwọ́ àdáwò àpọ̀mọ́lá àmọ́mọ́ ìyàwó àmọ́ ìyàlé ó ti kọ́lé fún mi mo ti rán Mẹ́kà olótú rọkọ̀ yìí ní olórí burúkú ní ń sọ̀rọ̀ sí létí pé ìrìn láàkáyé o kí ní kankan ní à ń tẹ̀lé kú ni jẹmọ́ ẹ̀dẹ̀ tó níbà ń sọ wọn iṣẹ́ ńlá ní ìṣe o ó ní mọ̀ wá ń jẹ láìṣe ó ní èmi ti dáa jẹmọ́ wallahi alladhi la ilaha illa huwa ìyá rẹ̀ dáńkọ̀rọ̀ ní tí ń tẹnu ẹ̀jáde òun kí sọ wọ́n ra ẹ̀mí ẹ̀fún dáadáa láti sánmà ní jẹmọ́ ìyálé lóru ẹrù tó jù aláfáàtò tó sì lọ bá fàwá ní ọkọ ẹni pé bàbá wá ń jọun bọ́rọ̀ bá ṣe rí orí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tó bá yí ara rẹ̀ jẹ́ ọgọ́ bí ìṣesí àwọn àgbàlagbà ní torí á ti gbà pé ìyálé náà ni ó jẹ̀bi oní wá bá du ẹrù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà sí ìgbà tí ìyálé ò ní jẹ̀bi ìyàwó mi máa ń lo kíní yẹn láti máa gbórí síbẹ̀ láti máa ṣèfẹ́ ẹnu ẹ̀ láì mọ iye nulé ṣùgbọ́n ìyálé àtàn ní ẹ̀yìn ẹgbà ìyálé látàn gbogbo ìyálé tó bá wá mú mára tó fi wá jẹ́ pé ilé ń tò tí dada wá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yóò máa gbaládá lórí gbogbo tọ́ àwọn ọmọ ọkọ rẹ̀ yàm ní dáadáa man sanna fil islami sunnatan hasanatan gbogbo náà tí bá ti ń bẹnu ẹ̀sìn ẹni tí bá ń bá ní iye dáadáa tí bẹnu ẹ̀sìn ni pé kí mọ́ dẹ̀bọ̀lá kejì inú dáadáa tí bẹnu ẹ̀sìn ni pé kí mọ́ gbọ́kọ́ kí mọ́ gbọ́kọ́ mi láyé òkè ẹ̀yin omi ẹ̀yin ẹfẹ́ wa ẹwà máa wẹ̀yẹn tọ́lọ̀ ọbọ̀ wà ẹ̀yin náà ń gbọ́ràn dé ní o a ní sáà ti pàpà tó àwàgbà pàláfà tó ní á ẹ̀yin ẹ jẹ́ abi àtẹ̀rọ́gọ̀dì tí sẹ́gẹ́ni agbèrè tí dọ́kọ̀ ọdún ó tẹta ní ọlọ́sìsì ẹ̀yẹ dàbẹ́ ẹwà máa òbí tọ́lọ̀ ọbọ̀ báyọ̀ mọ́ ọkọ̀ yìí ni ìyá alé ìyá ilé ẹ̀yin náà ní o ẹ̀yin náà ní kí ni o ẹ̀yin náà ní ẹ̀yin la kọ́kọ́ rí o ẹ̀yin la kọ́kọ́ mọ̀ o tẹ́ ẹ bá sọ níjọ́ta fẹ́yàwó kejì wípé ọkàn yín ò kó ẹ̀sìn pàmí ti yín bẹ́ o tẹ́yìn náà bá ti lè faramọ́ tójú yọ́ máa kàn lórí àìlọ́kọ àbí wọ́n máa gbẹ̀yìn náà káàkiri ìntẹ́lẹ̀ faramọ́ ìṣì ìlódòrè fún yìí torí pé ẹ̀dẹ́tọ̀ kẹ́ sọ pé ẹ̀sìn má obìnrin lè torí ọ̀sẹ̀ ọkúlù ṣùgbọ́n kọ́ mẹ́sẹ̀ lè ẹ̀sìn sọ gbọ́ ọdá jù fún kó kún ọkọ̀ ìlọ́wọ́ kó ṣe dáadáa kó náà mọ́ wá fi dáadáa dírẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọba àdẹ́dà níjọ́ ṣàánú mi wọ́n lájọ́ kan oṣù rẹ̀ àdáadé bí kẹ́ẹ̀rò wípé tá a bá pinlẹ̀ fẹ̀yàwó kejì ànígbé láyé òkè àdá tó bẹ̀ ibi ọkùnrin dá sí ni kí bùkátà àjọ sáti bíyá júlù ọkùnrin nù ilẹ̀ yàṣá Allah àfihẹ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tá a wà ń ta ìtẹ́ẹ̀kú òlé wa ààtò bẹ́ẹ̀ ká sọ wípé àwa la tó bẹ̀ níbo lẹ́yà sí lọ́pọ̀lọpọ̀ yín fi jókòó tí a ẹjọ́ nítorí Ọlọ́run ẹ tún fi wọ́n lẹ́yà sí ẹlẹ́fẹ́ náà kún ẹ̀yìn ẹjọ́ nítorí Ọlọ́run ẹ máa wá wo dáadáa tọ́rọ wọn máa sọ fún ẹ wà kó dáadáa lórí pé ọkọ yín ọfẹ́dọ̀ lórí òróòrò orójú sẹ́sìn ẹ máa gbàládá lórí ẹ ìyàwó ẹ máa gbàládá ilé yìí dílé tẹ́tì tí ń kíjàmá tọ́rẹ́ nìkan ìṣe kí ni o kì í jẹ́jàmá ẹjọ́ ń kíjàmá inú yìí bá àmá papọ̀ ọlọ́lọ́mà yàn ẹ̀sá ìkíjàmá ẹ kíkí ni o jàmá ẹjọ́ ń dámára bí ẹ sì ṣe rí náà wàláhì tí àwọn obìnrin bá gbede tó bá jẹ́ pé wọ́n gẹ́ẹ̀tì ọkọ wọn pé bí ṣe ń ṣe fẹ́lẹ̀ ní ṣe fẹ́lẹ̀ yìí tó wá jábòsí tí wọ́n bá ṣe mítí lẹ́yìn ọkọ gẹ́ngbà mi àmọ́ gẹ́kàjẹ́ pé àà kí máa fi ẹ̀ síná
papọ̀ obìnrin èèmọ̀ ni wọ́n o àtòyín mú ọlọ́run làwa náà fi ń darí yín ẹ̀yin náà ò tọ́wà náà mú àdúrà ní ẹ máa ṣe ọlọ́run jọjàre yóò dúró tíwà yóò dúró tẹ̀yin náà ẹ̀yin náà nìyà lè tàwọn àlùjánnà náà bí ìdìn láì tààlà tí ẹ ma tí àwọn àtọ̀wọ́ tó gbáyìn lálejò wípé ẹ̀yin tẹ́ ẹjọ́ ń bọ̀ láti bí tẹ́ ẹ ti fi sùúrù kan láti bí dáadáa láti bí dáadáa láti bí dáadáa ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo obìnrin tó bá fi àbòsí sọ́rọ̀ ẹ̀dà ayú ọkùnrin orí ọmọ ni ó ti dáhùn ṣe ń tún wí gbogbo obìnrin tó bá fi àbòsí ẹgbẹ́ àbòsí mo pè tó bá fi àbòsí sọ́rọ̀ ẹ̀dà ayú ọkọ orí ọmọ ni ó ti dáhùn ẹ jọ̀ọ́ ẹ dákun tí wọ́n bá níta lólóore ìgbẹ̀yìn ẹ̀yin náà lẹ́ni o tí wọ́n bá níta lólóore ìgbẹ̀yìn ẹ̀yin náà lẹ́ni o ẹ wá jọ ẹ límìtì àwọn ọ̀rẹ́kọ́rẹ́ ẹ̀yin náà kẹ́ẹ̀dá o àwọn ìlẹ́gbà ní ẹ̀rùn yí ìrànkúran o tòótọ́ lẹ ti pín bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú ilé yìí ọ̀rẹ́ ilé ìwá lọ́sẹ̀ yìí ọba kejì ẹ̀ tí ń fọṣọ ó tún wá lọ́sẹ̀ tó tún tẹ̀lé lẹ́yìn eléyìn ó tún bá tí tó ń fọṣọ mọ́sùlá ikọ́ dẹ́kìnà ní ẹgbẹ́ ìfún ni àbíyáwó ilé ìmọ̀ ṣùá o ẹn tí bá yí sọ̀rọ̀ yìí ọkọ kẹrin tí ọkọ̀ rẹ̀ o wọn ò rí ẹ̀kẹ́ gbóhùn sí o ọ̀rọ̀ tí ẹlẹ́mọ̀ wá gbọ́núlé aláyọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ tilẹ̀kùn mọ́ wájú tani alábòsí àwọn sọ́sọ́ọ́sọ́ tí a máa fẹnu yọ ilé èèyàn síta wọ́n láì lóṣù wọ́n máa fẹnu yọ lẹ̀kùn wọ́n máa fẹnu yọ géètì wọ́n máa fẹnu wó fẹ́ǹsì tẹ́ẹ̀kà balẹ̀ kólóbó ẹ dákun ẹ ṣọ́ra fáwọn náà ẹjá máa ṣe wá sí fánà pé Sister Rama láì kò sí máa tẹ́lẹ̀ fún mi lórí ìyàwó mi kò sí máa tẹ́lẹ̀ fún mi lórí ìyálé mi tí ilé gbà tí n bá ti bá yín lọ́dẹ ọkọ padà pẹ̀lú ògbọ́lọ̀ màmá ìgbàmọ̀ra ní ẹ máa sọ fún wọn wù àwọn náà ìmọ̀ràn wọn dáa bọ̀tí ẹjẹ́ wọ́n orí nìkan sẹ́rù sí náà tí wọ́n bá ti sẹ́rù bẹ́ẹ̀ padà wọ́n wájọ máa gbàmọ̀ra ọlọ́wọ́ bò ní fi gbogbo wálẹ̀ yóò wọ́n lájọ kùn sọ rẹ̀ gbogbo àwa pátá tọkọ wọn ò tí ì fẹ́ ìyàwó lé wa ọlọ́wọ́ máa kọ́ wa máa ṣe a máa ṣe a máa ṣe táàfà ó fi gbàgbé àti níyàwó kejì ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ yọ́ wọ ládàá nìkan sí rẹ̀ gbogbo àwa náà táàtì ní kejì táàwọn wo bùkátà kan sí kejì ọlọ́run wọ ládàá nìkan sí rẹ̀ yọ́ rọ̀ àlọ́rọ̀ táàfi ní jó ìyàwó kan la haula la quwwata. Jazakallahu shaykhana Sheikh Sulaiman Amubiaya khairal jazaa fi dunya wal akhirah. Wa nas'alu Allah subhanahu wa ta'ala